Àkú dédé àkókò yìí, ìròyìn ajá balẹ̀ yín náà rèé ní ìkànnì Sanfatis Radio TV ìkànnì tẹ́tí mọ̀ bí ẹni mo wò. Òní lọ́jọ́ kẹrìndínlógún oṣù kẹrin ọdún 2024 ìbọ̀sẹ̀ ọjọ́ túsídẹ̀ẹ́ o. Ìṣẹ́gun nílẹ̀ Yorùbá gbogbo wa la máa ṣẹ́gun ọ̀tá ilé, a máa ṣẹ́gun ọ̀tá òde, a máa ṣẹ́gun amúnisìn ní afẹ́ amúnisìn ní. Ogun tó ti ṣẹ́ nílé ayé ẹnìkọ̀ọ̀kan mà ní fi àkókò kan gbérí mọ́ lọ́lá àwọn tó ṣílẹ̀kùn ọjọ́ òní àtàwọn tí wọ́n máa tì bó bá di àkókò. Abídèmí Yusuf orúkọ mi, ọmọ sọ̀kọ̀rọ̀ kó gbóhùn nínú ọmọ nípò àdéhùn ọmọ àlètè ìjọba ọmọ yẹn ọ̀bọ̀kálẹ̀ yẹn abára funfun ọkà abára mẹ́nìjọ. Ẹ ti mọ̀ wá ní ìkànnì Sanfatis Radio TV wípé kókó inú ìròyìn ajá àpẹẹlẹ̀ lákọ́kọ́ mú wá fún yín ká tó bá dọ́gba mú kó má bàa dàríyànjiyàn débi pé ẹ máa kàn àbí kájá yín tàn mọ́ láti fún yín ní gbogbo tí ń lọ káàkiri ilẹ̀ yìí àti òkè òkun. Ẹ jẹ́ mọ́ wá báyìí ó di ọ̀dọ̀ El-Rufai ti sọ fún Tinubu pé bẹ́yìn bá tó bẹ́ẹ̀ ẹ jẹ́wọ́, bẹ́ẹ̀ bá tó bẹ́ẹ̀ ẹ bọ́ gbangba o. Kí ló ní kí Tinubu bọ́ gbangba kó sọ fáwọn ọmọ Nàìjíríà? Ẹ gbọ́ torí pé Ganduje olórí ẹgbẹ́ òṣèlú APC káfàtà ìyẹn national chairman ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti ní bàbá ẹ lọ rọ́kúnlé díẹ̀ o lórí kíni àti kíni. Kò tó wá tán síbẹ̀, ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kano wọ́n mọ̀ ti dá wàhálà alẹ̀ lórí ọ̀rọ̀ Ganduje. Àwọn náà ní àní gbọ́ àní gbà. Ọ̀dà ẹ̀yin lídà kọ̀ọ̀kan ẹ̀yin náà ẹgbẹ́kùnrẹ́rẹ́ gbogbo ẹ gbọ́. Nílùú Èkó wọ́n ní ọmọ ológun kan rèé o tó ti bá rẹ̀ nínú ìjàngbọ̀n àti fìtìláńtì pẹ̀lú wàhálà lórí pé ó dẹ̀ mú ọlọ́kadà ó ṣe báṣu. Kí lọ́lọ́kadà ṣe fún un tó fi rí bẹ́ẹ̀ àti pé kí ni tó fi ṣe báṣubàṣu? Ẹ gbọ́ gbogbo ẹ̀ lẹ́gbọ́ tí ìkànnì Sanfatis máa já yín. Pastor Paul Enenche bàbá ti rí wàhálà o lórí ẹ̀sùn kan tó fi kan ọmọ ọjọ́ pé n tó sọ láàrin èmi àti ẹ gbọ́n tí pásítọ̀ fi kan ọmọ ọjọ́ àti tí ọmọ ọjọ́ sọ tó di wàhálà. Wọ́n ní Nàìjíríà ti wà ní òkùnkùn bérémù fúngbà kejì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà pé ní kíní fà á. Ẹ gbọ́ gbogbo ẹ̀nì òrìn ajá àbálẹ̀ ó já yín bẹ́tà tí ò ní sọ ọ́ di létà. A gbé yín débẹ̀ kò ní já yín bọ́lẹ̀ àtẹ̀ sí yín létí kò mọ̀ ní jẹ́ tẹ́tì orí tí ń gbogbo gbàlá fífi ìdí tí àpótí yàn yín. Ìgbìmọ̀ DSS wọ́n mà ti gbé Aishat Galadima o lórí ẹ̀sùn kan ẹ gbẹ́kùnrẹ́rẹ́ kí ló ṣe Aishat Galadima, kí ló kàn án pẹ̀lú Uba Sani gómìnà ìpínlẹ̀ Kaduna? Gbogbo ẹ̀ la sọ fún yín àyín gangan. Ọ̀rọ̀ Betta Edu ṣe rántí ọmọbìnrin Betta Edu eléyìí tó kówó jẹ mínísítà tí ń di ìlàhílo awuyewuye ní àti bí oṣù mélòó kan sẹ́yìn. Betta Edu àti EFCC ìjàjàkú akátá wọ́n mọ̀ tún ti rí àwọn àṣírí kan lórí ọ̀rọ̀ Betta Edu. Ọmọbìnrin Betta Edu àjọ EFCC tó nítọ̀ àwé ọ̀tún wá ro ẹjọ́ mi torí pé ètò òun lò lọ́wọ́ gan èèyàn gbé o lórí kí tó ní ẹ̀ ń fọ́ bẹ́ẹ̀ bá ti ń fọ́ ẹ ti ṣe kí ni ẹ fọ́kọ̀ 44 minus 4 ẹlẹ́ 40 bẹ́ẹ̀ bá ti ń fọ́ ẹ ti jojú ayé o. Ó di ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́ ti mọ gómìnà oníjó ẹ̀mọ̀ ọ̀yá jó bí Adeleke wàhálà agbó
Adémọ́lá Adeleke bàbá ti pariwo ti ké jàgbarì lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nìbàdàn pé tán ní àwọn Oòduà Nation wọ́n wọ ọ́fíìsì gómìnà Ìbàdàn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun náà ti ké jàgbarì pé ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò bẹ́ẹ̀ bá jẹ́ mẹ́wàá ẹ tírípù ara yín. secretariat ìjọba ní mórí ìbú sẹ́nu ẹ̀kúnrẹ́rẹ́ gbọ́ torí Adeleke tó sọ ọ̀rọ̀ kan o. Ní ìpínlẹ̀ Yobe wọ́n ní àwọn onímárúwá nípínlẹ̀ Yobe Damaturu àti àwọn ọmọ ológun orí ilẹ̀ sójà wọ́n mọ̀ bó fa wàhálà o. Wọ́n kọjú ìjà síra wọn ní èèyàn 3 gbèkú lọ́wọ́ ẹbọra nífọ̀nàfọ̀ṣù. Wọ́n tún sọ pé àwọn kan àwọn wo tó ní gbọ́ o. Dandan báyìí lówó orí, dandan ní ká ẹ gbọ́ torí dandan ní kí àwa ó gbé yín débẹ̀ ká já yín tán. ẹ gbọ́ lórí ọ̀rọ̀ pásítọ̀ Ẹnẹ́jì bàbá ti tún sọ̀rọ̀ lórí ẹ̀sùn tí ikọ̀ ọmọ ọ̀jọ́ pé tó ń sọ láàrin mi àti ọ. Ṣùgbọ́n pásítọ̀ Ẹnẹ́jì ó ní kínní ẹ gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́. tó ìròyìn ajá balẹ̀ náà láti mú kókó inú ẹ̀ wá fún yín ilé tó jẹ́ pé ìkànnì Sanfatis Radio TV tẹ́tí láǹfààní àti mọ́ gbọ́ ẹja wọnú ìròyìn ọ̀hún ká bá a dọ́gba mú káwà àti ojú ọ̀sẹ̀ rẹ́gí báyìí o lélẹ́yìí tẹ́ ti gbọ́ kókó inú ẹ̀ tán mo rò pé níbi báyìí ká jára wa bí ṣe ń lọ gangan ni. Jẹ́ ń kó àmọ́ kí n tó mọ́ kó ẹ bá wa lọ sórí ìkànnì YouTube o. Ẹ kàn tẹ Sanfatis Radio TV síbẹ̀ bẹ́ẹ̀ bá ti tẹ̀ sí ìkànnì YouTube yín ìhà yín lẹ́ já sí bá a ti ń ṣe gbogbo ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan èjèèjì láǹfààní àti mọ́ gbọ́. Ẹ kọ́mẹ̀ǹtì kẹ́ ẹ láìkì kẹ́ ẹ dẹ̀ bá wa sọ̀scribe kẹ́ ẹ fi di ara mọ̀lẹ́bí Sanfatis. Gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna ìyẹn Malam Nasiru Ahmed El-Rufai ó mà ti mú ọ̀rọ̀ kan ló ti fi atẹ́gùn ọ̀rọ̀ burúkú yìí síta. Ó ní ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu bàbá mo dí ẹ̀yìn mo bá yín mo dí ẹ̀yìn wọ́n bá lè yàn dí ẹ̀yìn pé kí lẹ fẹ́ ṣe mo tákù yín mo bá yín fà á pé ẹ sọ fáwọn ọmọ Nàìjíríà pẹ́yìn ò tí ì san trillions of naira fún premium motor spirit PMS ilé tí apààyàn sí petrol subsidy lẹ́yìn ìgbà tí ẹ ti wà lórí ìṣàkóso pé ṣèbẹ́yìn lẹ́ yọ subsidy kínní kan ní irọ́ lẹ̀ ń pa Bọ́lá Ahmed Tinubu o. El-Rufai ló sọ̀rọ̀ ó ní ẹ̀yin ẹ bọ́ta kẹ́ ẹ jẹ́wọ́ kẹ́ ẹ bọ́ gbangba pé tọ̀ ẹ tí ì sanwó subsidy láti ìgbà tẹ́ ẹ ti wà ní ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. ní ìgbà tí Malam Nasiru El-Rufai ìyẹn tó jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna tó ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ní bóun ò bá rí òun sọ òun yàtọ̀ sáwọn tí ń sọ wótòwórò àbí kàtàkàtà lórí ẹ̀rọ ayélujára bí ajere àbí àwọn gómìnà tí pé wọ́n máa ń wá ojú rere o. òun ò wá ojú rere ààrẹ orílẹ̀‐èdè yìí òun dẹ̀ takù yín ẹ ṣe tẹ́ ẹ fẹ́ ṣe ẹ bọ́ ta ẹ̀yìn tẹ́ ẹ bá tó bẹ̀ tó báyìí pé Bọ́lá lórúkọ yín Ahmed náà ẹ̀ ń jẹ ẹ wá sọ́ọ̀nì ìmú yín jẹ́ Tinubu ẹ̀yìn ẹ dúró takẹ́ nítọ̀ subsidy tá a láàyò ẹ̀ sanwó ẹ̀ mọ́ ẹ̀yìn tó jẹ́ wípé irọ́ ń parọ́ fúnrọ́ èké ti yàgò lọ́nà ní ọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ́ ẹ̀ mọ èyí tó kàn nù làbárì tẹ́ ń bá òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà bí tẹ́ ń darí wọn lọ ẹ̀ ń parọ́ fáwọn ọmọ Nàìjíríà torí pé wọn ò mọ nǹkan kan. ó ní ọ̀rọ̀ yìí yóò padà lẹ́yìn torí òun mọ̀ wípé torí ní ìpínlẹ̀ Borno ní olúùlú wọn tó jẹ́ Maiduguri ni gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna yẹn El-Rufai ti ń sọ̀rọ̀ yìí ní ọjọ́ Monday àyà náà nígbà tí ń sọ ọ̀rọ̀ yìí pẹ̀lú àwọn ìgbìmọ̀ kan tá a mọ̀ sí lead paper ní ibi ìpàdé kan tí wọ́n pè ní capacity building workshop and enhancing skills of government officials in politics implementation and productive human management resources of honourable commissioners. wọ́n ní gbogbo àwọn nǹkan yìí ibẹ̀ ní kíni Nasiru ti fọ̀rọ̀ fọ́gbà yẹn gan o. wọ́n ní ó sọ ọ̀rọ̀ yìí pé ilẹ̀ kún kódà wọ́n ní gómìnà Babangana Sulu òun náà ń bẹ́ẹ̀ o lélẹ̀ tí wọ́n ní Nasiru
ó ti fọ̀rọ̀ fọ́gbà yán gan-an. Ó ní káàrẹ ó bọ́ta, bọ́n bá bí yín dá ẹ̀yin ẹ bọ́ta, mo dí ẹ̀yin ààrẹ, èmi dí ẹ̀yin ẹ bọ́ta. Léyìí tí ààrẹ ò tí ì sọ nǹkan kan lórí ọ̀rọ̀ yìí pé à ń retí èsì Bọ́lá Ahmed Tinubu, ààrẹ orílẹ̀-èdè yìí. Ó di ìpínlẹ̀ Kánò lórí ọ̀rọ̀ tí ń jà rìnrìn lọ́wọ́ báyìí. Ní ìpínlẹ̀ Kánò ṣe mọ̀ wípé Dr. Abdullahi Umar Ganduje, eléyìí tó jẹ́ olórí ẹgbẹ́ òṣèlú nationwide káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, òun ni alága wọn. Wọ́n ti ní bàbá lọ rọ́kúnlé fúngbà díẹ̀. Wọ́n ní Ganduje olè ní ọ́, lórí ẹ̀sùn burúkú tó fi kan Ganduje wípé bàbá gba àwọn owó kan, owó rìbá, owó tí ò lòdì sófin, owó tí èèyàn ò lẹ́tọ̀ọ́ sí kí èèyàn máa jẹ ọ̀hún, àwọn owó rọ́ ni. Ganduje ó ti ṣe tẹ́nìkan ṣeré o. Àpapọ̀ ìgbìmọ̀ ẹgbẹ́ òṣèlú APC ní Ganduje, àfẹ́ ọ lásìkò yìí, ẹ tiẹ̀ kọ́kọ́ lọ rọ́kún náà, ẹ má fi wàdùwàdù tí yín ba nǹkan tó dáa jẹ́. Kàńdá ni yín náà rẹ̀ sí o Ganduje, ẹja tiẹ̀ kọ́kọ́ yọ yín kúrò náà kí a fi mọ kókó bí ìrẹsì ti ń pa òkúta. Wọ́n ní báyìí wọ́n ní wọn ò wá dáwọ́ dúró ń bẹ̀ o. Gbogbo àwọn tí Ganduje yàn bíi lídà ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Kánò, wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ti yọ wọn o. Wọ́n ní wọ́n ti ń yọ wọ́n pé tọ̀, ọ̀gá yín náà kówó jẹ irú ròǹborùn, irú tokontilé, ọ̀kan ògbé kan bí òwú jàǹgó, pẹ̀kínpẹ̀kí ẹlẹ́yà tó régún, awo tó ráwo dàdárí wèrè. Wọ́n ní ọ̀rọ̀ yìí náà jọra wọn o. Orí pé kí ni tó bá fi wọn la fi ń juwé ohun, ètò bá jọun báyìí la fi ń wó ohun èèpọ̀ ìpàjọ pósí ẹ̀ lérí. Wọ́n lẹ́yìn alága ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan èyí tí Ganduje yàn níjọba àbílẹ̀ Tọ̀fà local government ní ìpínlẹ̀ Kánò. Wọ́n ní ẹ̀yin náà ẹ máa lọ ẹ lọ rọ́ọ̀kùn, torí pé olè tí ń bẹ lójú Ganduje ní ń bẹ lójú ẹ̀yin náà o. Wọ́n ní nígbà tí Kano state chairman fún ẹgbẹ́ òṣèlú APC tìpínlẹ̀ Kánò, ìyẹn Prince Abdullahi Abbas, òun ní sọ ọ̀rọ̀ yìí ní ìpínlẹ̀ Kánò lọ́jọ́ Monday wípé gbogbo àwọn alága tí Ganduje yàn, ẹgbẹ́ ti sáàkì wọn ìpínlẹ̀ Kánò fún odidi oṣù 6 gbáko. Ẹ̀yin náà olè báyìí yọ ni ọ̀fọ̀n ní ọ̀fọ̀n. A máa sọ pé ọ̀fọ̀n ni ẹ̀yin náà ní apá bíbẹ̀ yẹn, ní igun bíbẹ̀ yẹn, ní sẹ́ńtà bíbẹ̀ yẹn gangan. Tó ìròyìn ajá balẹ̀ náà ní tẹ̀síwájú ní ìkànnì alálùbáríkà, ìkànnì Samvatis Radio TV tẹ́ ti mọ̀ bí ẹni mowó. Ìkànnì tí ń bẹ lókè téńté tábìlì tí pé ibẹ̀ ló dúró sí, kò yẹ kẹba kò àwọn èyí ṣe sóhun róyè bíi Arsenal o. Ọlọ́mọ ṣe wá bíi àwọn ìkànnì àwọn ọkọ̀ bíi ikọ̀ Arsenal sóhun róyè, àfojúrí fèmọ́ gbà Arsenal ní jẹ́ bẹ́ẹ̀. Tọ́ ẹ jẹ́ kí n tẹ̀ wájú báyìí. Ó di ìlú Èkó ni mo balẹ̀ sí o. Èkó arómisá dẹ̀gbẹ̀dẹ̀gbẹ̀, Èkó ìlú ọgbọ́n, Èkó ìlú akéte o. Èkó tẹ́ pé wọ́n ní bọ́ọ̀ bá dúró re original tí ń bẹ lára rẹ̀, àwọn ọmọ Èkó mú kúò, wọ́n bọ̀ fi fake sí o. Wọ́n ní Èkó ni wọ́n ti pabidà sọ́bídìrè. Bọ́ bá ń gbọ́ o gbé Èkó ògbọ́n, níbo ló wá fẹ́ gbé tó ti fẹ́ ní làákàyè, torí pé ẹni tó gbé kó tí kò ṣe kíni tí kò ṣe bẹ́ẹ̀ ní sámúsámú, ọ ti bọ́ nírú ọwọ́ ẹni bẹ́ẹ̀ o. Ní báyìí wọ́n ní ìpínlẹ̀ Èkó wàhálà mọ̀ ti ṣẹlẹ̀ fún ọmọ ológun kan. Bàbá sọ̀rọ̀ nípa ọmọ ológun orí ilẹ̀ sójà, wọ́n lóun ti rí wàhálà yìí báyìí o. Gbogbo ayé ń rí ìyọ́nú àti àánú, wọn rí iye ti àbí owó. Wọ́n ní wàhálà lọmọ ológun yìí rí ní ìpínlẹ̀ Èkó àrómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ o. Èkó ìlú ọ̀gbọ́n o. Gbórin Bàrísítà olóògbé ni. Èkó ìlú ọ̀gbọ́n o. Èkó àrómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ o. Síkírù lọ́jọ́ tí mo dẹ́kun mo mọ̀ pélé ayé òpin síbi ká láìlá ńlá o. Kọ́lọ̀ ń fọ̀run kẹ́ abínú wáyé ọmọ ta ni òdìrí sì pàáwù gangan. Ẹ̀gbọ́n o, wọ́n ní Èkó rèé, Èkó ni wàhálà yìí ti ṣẹlẹ̀ o. Wọ́n ní ọmọ ológun kan ló yọ ọ̀bẹ, wọ́n lóun yọ ọ̀bẹ, ọ̀rọ̀ èdè àìyedè kan ṣẹlẹ̀ láàrin òun àti ọlọ́kadà. Wọ́n ní òun àtọlọ́kadà ọ̀hún wọ́n jọ wà nínú báà ìgbafẹ́ kan ni.
ní ìlú Èkó wọ́n ní lọ́ba yọ ọ̀bẹ sí i pé ọ̀ ń bẹ́ ni sọ́ọ̀mọ̀ pọ́ ọmọ ológun ni mí ni gbogbo nǹkan ìjà olóró wọ́n rú wa ẹ bá wo àpò mi nísàlẹ̀ ní ṣòkòtò mi ọ̀bẹ ń bẹ ń bẹ ẹ bá wo àpò ẹ̀yìn ìbọn ń bẹ ń bẹ ọmọ ológun ni mí gbogbo àwọn nǹkan yìí self defence la mọ̀ ọ́ sí ń pọ̀ èmi ọgàn pọ̀ dànù tí ń tẹ̀ ọ́ mọ́lẹ̀ tí ń fi ọgbọ́n òkè o wọ́n ní bẹ́ẹ̀ ni ọlọ́kadà náà ń pe àṣẹ ń bẹ́ ni bẹ́ẹ̀ bá jẹ́ sójà ní wá ní kíni lẹ́yìn fi ẹ̀tọ́ ọmọnìyàn dùn lẹ́fí ń dun aráàlú civilian kíni wọ́n lè gẹ́gẹ́ má fún yín lẹ́fìtì lọ́rùn ọrùn yín ọ̀dẹ̀ wọ́ọ̀kì o wọ́n ní ọ̀rọ̀ yìí ni wọ́n jọ ń bọ̀ lọ́wọ́ eré ni àwàdà ni àfiṣùrà lọmọ ológun tí ọ̀bẹ bọ lọ́kadà lọ́rùn wọ́n lọ́bẹ yìí wọ́n yọ tán báyìí ni ẹ̀jẹ̀ ń tọ́ o ẹ mọ bíi kí páìpù omi páìpù kó wá bẹ́ kọ́kọ́kọ́kọ́ láìlá ìlànà muhammadu rasulullah sallallahu alaihi wasallam ẹ̀jẹ̀ rèé ní ṣe sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ṣe sọ̀rọ̀ wọ́n pè ẹ fi kégbé wọ́n ní ẹ̀pá òbóró ibi wọ́n tiẹ̀ ti fẹ́ fi kégbé náà ara bíbá wọn ó lọlẹ̀ wẹ̀tẹ̀ níjà kùtùkùtù wọ́n ní ọmọ ológun fẹ́ fẹsẹ̀ fẹ́ wọ́n ní bo ẹlẹ́mọ̀sọ́ ni ọ́kásẹ̀ rẹ̀ lẹ̀ ọwọ́ ti tẹ̀ ọ́ ẹran tó pa ọ́yá gbé ọ̀gbìn náà nítorí pé gbogbo àwọn ọdẹ wọgbó wọn pa ìgalà ọdẹ wọgbó wọn pẹ̀tù àwọn kan tiẹ̀ pa kínni wọ́n pa kúùtù wọ́n ní ọwọ́ gbóǹtìẹ̀ èèyàn lọ́pàá o àgbọ̀nrín ló pè ọjọ́ tètè gbé di gbogbo ẹ̀ lọ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó bàbá ti sọ̀rọ̀ o bàbá ń sọ̀rọ̀ nípa SP Benjamin Hundeyin bàbá ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ lóòótọ́ àwọn ti kọ̀ǹfàmù ẹ̀ wọ́n ní àwọn dẹ̀ ti gbé sójà ọ̀hún torí pé ní ọjọ́ sátidé ní aago 3 òru nílé ìgbafẹ́ kan ní Ìkòròdú wọ́n níbẹ̀ ni wàhálà yìí ti ṣẹlẹ̀ eré ní àwàdà ní eléyìí tí wọ́n ní àwọn ti gbé òkú ọ̀hún o ọmọ ológun náà dẹ̀ ní ọwọ́ ti tẹ̀ ẹ gbọ́ yóò fojú balẹ̀ ẹjọ́ ẹni ṣe tẹ́nìkan ṣeré o wọ́n ní eventually personally abatically ojú ẹ̀ náà máa rí tẹ́nìkan rírí wọ́n ní olórí àwọn ọmọ ológun nílẹ̀ yìí tá a bá sọ̀rọ̀ nípa olórí òṣìṣẹ́ army chief of army staff ní orílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni Taoreed Lágbájá wọ́n ní bàbá ti sọ pé tọ̀ Lágbájá ló kọ mi ẹni tó dáná tàmẹ̀dò ni o àpapọ̀ mọ́ra wọn ẹ lọ gbé òun náà kọ̀ǹfàmù ẹ̀ pé ọ̀daràn ni ẹ lọ ṣe kíni ẹ fojú ẹ̀ rí ẹ fi kó ata òfin ẹ fi kó omi òfin epo òfin náà ẹ fi mú ẹ fi fọ́n fèrè kí fèrè yẹn ó dún gbáù kó dún gbáù ìlàláhùn láì wo fíìmù Amẹ́ríkà láì ṣe ṣàkíyàn ń fi ọ̀bẹ jà ọ̀dẹ̀dẹ̀ sọ́jà ń fi ọ̀bẹ jà ìlàláhùn muhammadu rasulullah sallallahu alaihi wasallam wàhálà yaso akwai wahala ba wahala sójà ń fi wọ̀bẹ yàrá káì ẹgbọ́ ẹja fi wàhálà tàbókílẹ̀ o ẹjà bọ́ síbi tí ìròyìn tó ti sodo báyìí torí pé n ò ní ṣaláì mọ́ sọ fún yẹn mọ̀ mí ẹ̀ mọ̀ ṣe mi pé wọ́n ní já yín tán mọ́ wọ́n já yín ní bẹ́tàbẹ́tà ni máa gbé yín débẹ̀ níjà yín bọ́lẹ̀ kí n já yín bẹ́tà mọ́sọ̀ ọ́ létà kí n tẹ̀ sí yín létí mọ́jì ó tẹ̀tì ẹ ti mọ̀ pé torí tiyín lèmi fífi ìdí ti àpótí ń bi bí yìí lélẹ́yìí tẹ́ ti mọ̀ wá mọ̀ ìṣe wa pé Abídèmí Yusuf lẹ́ gbé wa débẹ̀ gangan o ọkọ̀ èbúté ìròyìn ajá balẹ̀ yìí tá a jọ wọ yìí kó má bàa dànù ṣé ní ká máa ń Kwara o mo ní ká máa ń Kwara kọ́ ká máa ní Ọ̀fà ni àbí ká máa lẹ́kìtì wàhálà yín pọ̀ ẹ gbọ́ abẹ́ gbọ́ ẹ fẹ́ gbà ẹ bá wa subscribe sí inú ìkànnì Samfatis ní YouTube o lélẹ́yìí tí ń bẹ ní ìkànnì YouTube ẹ kàn tẹ Samfatis Radio TV kẹ́ ẹ bá wa subscribe síbẹ̀ káàbí láǹfààní àti máa jẹ ìgbáládùn ìròyìn ajá balẹ̀ bí ti ń lọ torí pé kínní yìí ó dùn ju kẹ́nìkan máa dá jẹ lọ ẹ jẹ́ kí a kó o báyìí ẹ jẹ́ ń kó o báyìí o ó di ọ̀dọ̀ pásítọ̀ ní pásítọ̀ wo ẹ̀yin ń kánjú pẹ̀ ń garun bẹ́ẹ̀ bá ti ń garun kò mọ̀ ní láǹfààní àti yé yín ẹ jẹ́ ń wá wí fún yín báyìí wípé pásítọ̀
kò yẹ kó jẹ̀yìn torí pé ẹsẹ̀ tẹ́nìkan ṣèrí báyìí o àwọn ọmọ ìjọ wa ń para pé pásítọ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan mi ló dé mi ló ṣẹlẹ̀ tẹ́ fi ṣerú ẹ̀ yìí adébá fún pásítọ̀ Paul Enenche wọ́n ní ọ̀dọ̀ pásítọ̀ Enenche ní pásítọ̀ kan tó fún ilé ìjọsìn kan tá a mọ̀ sí Dunamis International Gospel Center wọ́n ní eléyìí tí ń bẹ ní ìlú Àbújá bàbá sọ̀rọ̀ nípa pásítọ̀ Paul Enenche wọ́n lóun ló fi ẹ̀sùn kan ọmọ ìjọ kan wípé ìjẹ́rìí tó ń jẹ́rìí yẹn ìjẹ́rìí èké ni òun ṣe false testimony wọ́n ní ìjẹ́rìí èké la mọ̀ sí o wọ́n lélẹ́yìí ní pásítọ̀ fi ẹ̀sùn kan ọmọ ìjọ ọ̀hún lélẹ́yìí tí wọ́n pe obìnrin ọ̀hún ní Ayimvera tó gun orí ọ́tà tó ń jẹ́rìí wípé òun ti di gírádúrétì àkọ́kọ́ nù mọ̀lẹ́bí àwọn òun mọ̀ dúpẹ́ fọlọ́run ọba òun dúpẹ́ pé òun jáde ní ilé ẹ̀kọ́ National Open University ti Nàìjíríà yẹn náà nìyẹn wọ́n ní ibi tí ti ń sọ ọ̀rọ̀ yìí ni pásítọ̀ ìjọ yìí ti wá ní irọ́ ló ń pa wọ́n ní pásítọ̀ kọ́kọ́ bi ọmọbìnrin ọ̀hún pé dìgírì wo ló ti jáde dìpátímẹ́ǹtì wo ọmọbìnrin ọ̀hún ní lọ́ọ̀ ni pé bóun ti wà òun ti di lọ́ọ̀ o wọ́n ní lẹ́yìn ọ̀hún lọmọbìnrin sọ pé BSc nínú lọ́ọ̀ lòun ti ṣe tán pé BSc wọ́n ní pásítọ̀ ní ẹ̀rí nǹkan bí àbí pé dìgírì wo ó ní lọ́ọ̀ ṣé mo bí wọ́n pé dìpátímẹ́ǹtì wo ọ̀sẹ̀sẹ̀ wá ìrọ̀lá pa you are a big liar irọ́ jìnnà òtítọ́ jìnnà sẹ́nu ẹ̀ inú ẹ̀yà nẹ́nu nù ọlọ́mọbìnrin ọ̀hún bá mú aṣọ ló fi nu ẹnu ní irú ẹnu rẹ lónù yẹn jáde ìwé kankan ọkàn wàá ṣe tẹsímọ́nì irọ́ kan nílé ìjọsìn àwa ò dẹ̀ ní faramọ́ irọ́ ṣé bí lọ́ọ̀yà ṣe ń so ìbò náà ló ń sọ yìí gbé ìbò dáadáa ọ̀dẹ̀ pé ẹ̀ ń lọ́ọ̀yà ìwọ gírádúrétì inú mọ̀lẹ́bí yín à ń parọ́ pásítọ̀ ìyẹn nílùú Àbújá nílé ìjọsìn wo wàhálà yín pọ̀ mo ti sọ o ẹ tó fẹ́ tó ń sọ wọ́n dẹ̀ tó ń sọ fún yín torí wọ́n mọ̀ pé ẹ̀fẹ́ ń já yín tàn mọ́ ni àwa dẹ̀ ní ààyè yẹn ò yọ ní ká mọ̀ já yín tàn mọ́ yẹn kò yọ o tó tá a bá ń sọ̀rọ̀ nípa pásítọ̀ kan nílùú Àbújá ìyẹn pásítọ̀ Paul Enenche nílé ìjọsìn Dunamis International Gospel Center DIGC eléyìí tí ń bẹ nílùú Àbújá ó ti fẹ̀sùn kan ìkànnú àwọn ọmọ ìjọ ẹ̀ léyìí tó parọ́ pé òun jáde ní National Open University Nàìjíríà now torúkọ ọmọbìnrin ọ̀hún jẹ́ Ayimvera tó parọ́ pé òun ni gírádúrétì àkọ́kọ́ nù mọ̀lẹ́bí àwọn léyìí tí pásítọ̀ ní irọ́ ló ń pa jáde èyí ṣe gírádúrétì à ń parọ́ ọ̀yà ẹnu irọ́ pọ̀ tó ẹ̀yin tí ìrìn àjá balẹ̀ náà là ń fi àti epo sí kó lè bá a dùn ní o gbogbo èyí tá à ń ṣe yìí kí gbọ́ngbọ́n lè kàn sí náà ní ká mọ̀ máa jẹ́ kó mọ jẹ́ dàǹwìrì fún yín náà ni ẹ jọ̀ọ́ ẹ bá wa lọ sí ìkànnì YouTube kẹ́ ẹ subscribe síbẹ̀ kó lè láǹfààní àti jẹ́ pé kẹ́yìn náà máa gbádùn ẹ̀ unlimited fàájì ní o bí àsórin Àbáàsì Àkàndé ẹ ti rántí ẹ bá ń gbọ́ unlimited America fàájì àmọ́ eléyìí unlimited fàájì ni ìyẹn ní apá bíbẹ̀ yẹn ní igun bíbẹ̀ yẹn ìjọba gbé wa débẹ̀ nso wọ́n ní àwọn ọmọ Nàìjíríà ti wà nínú òkùnkùn lẹ́ẹ̀kejì fúngbà kejì nínú oṣù tá a wà wọ́n ní wàhálà tó ti dé lórí ọ̀rọ̀ iná títàn o iná títàn lórílẹ̀‐èdè wọ́n ní gbogbo nǹkan tiẹ̀ ti dà wó báyìí wọ́n ní national power grid wọ́n ní gbogbo ẹ̀ ti collapse ó ti ṣe kíni ó ti ní ìṣù wọ́n ní àwọn wáàsì tó yẹ kán fi tan náà tá a bá ń sọ̀rọ̀ nípa mẹ́gáwáàtì ilé tó yẹ kó múná wá MW wọ́n ní ẹ wò ó lọ́wọ́ yìí wọ́n ní ó ti dẹnu kọlẹ̀ o léyìí tí wọ́n ní wọ́n ń gbé ẹ̀rọ báyìí wọ́n ń tó ń rọ o tẹ́ bá wo àwọn ìgbìmọ̀ kan tá a mọ̀ sí electricity distribution company àwọn discos wọ́n ní wọ́n ń ṣe iṣẹ́ yìí wọ́n ní ẹ̀ẹ̀kan náà ni wọ́n sọ pé ẹ jẹ́ àwí fún àwọn ọmọ Nàìjíríà o torí pé kálukú ń retí iná alára ń retí iná ajẹ́rò ń retí iná Ọ̀ràngún lè là ń pariwo pé ní ààfin òun kò sí iná ń bẹ̀ wọ́n ní ẹ lè taná báyìí o ẹ lè taná Nàìjíríà ẹ tí ẹ lè gbádùn iná báyìí torí pé ọ̀rọ̀ iná títàn ó ti di kíni bọ́ọ̀kọ̀ àlùbọ́ọ̀kọ̀ o ẹ ti rántí eré bọ́ọ̀kọ̀ yẹn ni pé ó wà complicated kò tiẹ̀ tí ì yé àwọn tí ń ṣe é gan ọwà tọ́mánì kan ọwà complicated
wọ́n ní ìbẹ̀rù bójó ti mú àwọn ọmọ orílẹ̀-èdè yìí pé sábà ṣe máa bá a lọ rèé láyé Tinubu tọ́ àní taná òkùnkùn bírímù ooru mú wọ́n ní ṣùgbọ́n wọ́n ti rọ àwọn ọmọ Nàìjíríà pé taná o bọ́bá tásìkò àti ṣu ìhòòdì ó lanu pé èèyàn kánjú ṣe kí ni láọbẹ̀ gbóná kọ́mọ̀ bá bu lẹ́nu pé ẹ sì ní sùúrù Tinubu mẹ́yẹ bọ̀ lápò ni o ẹ má wo kọ́lọ̀ ẹ má wo irú sáìsì ẹyẹ ẹ dẹ̀ má wo oko ẹyẹ o ẹ̀yin lè rò pé ọ̀kẹ́ ni kọ́lọ̀ jẹ́ àwòkọ ni bàbá ń mú bọ̀ ẹ lè rò pé ẹyẹ oko ni ó jẹ́ yẹlé ni bàbá ń mú bọ̀ ẹ má wo kọ́lọ̀ ẹ dákẹ́kẹ́ ẹ má wo ẹni à ń gbéyàwó bọ̀ wá bẹ́ẹ̀ ganu o Tinubu ṣe tiwa ó ń ṣe tiwa ó ń ṣe tiwa ó ń ṣe tiwa Tinubu ń ṣe tiwa ó ń ṣe tiwa ó ń ṣe tiwa wọ́n ní Bọ́lá Ahmed Tinubu ń ṣe tiwa bàbá ọ̀nà gẹ̀rẹ̀ wọn ẹ̀dẹ̀ sùn ẹ má wọ́ọ̀rì pẹ́ẹ́ ní taná tí ó bá tiẹ̀ kọ́wọ́ kàdá tẹ̀ fi ní taná ẹ̀ taná àtùpà tàbí kẹ́ ẹ taná fìtílà ayé ìjọ́hun o kálukó da epo pupa sínú àwo sóbì kẹ́ ẹ wá máa fi tan fìtílà ká padà sí stage wá ayé ìjọ́hun àlá ìlà ìlà láò Muhammadu Rasulullah ìzálà láàlíwà zálà àwọn ọmọ sí ìrùbọ́ tiẹ̀ mọ́ fìtílà bàbá tan fìtílà kó gbé lọ́wọ́ ó di yẹ́yẹ́yẹ́ fìtílà ń bí bẹ́ẹ̀ tó ó di ọ̀dọ̀ ìgbìmọ̀ DSS àwọn DSS ni o ìgbìmọ̀ DSS ọwọ́ wọn ti tẹ Aishat Galadima eléyìí tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ àbí pẹ́kípẹ́kí gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Malam Nasiru El-Rufai tẹ́ bá wo Aishat Galadima eléyìí tó lọ fi nǹkan kan sórí ẹ̀rọ Facebook ẹ̀ ìyẹn ẹ̀rọ ayélujára bí ajere péèjì Facebook ẹ̀ wípé tó fi ń bú gómìnà lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Kaduna ìyẹn Uba Sani wọ́n ní Aishat Galadima lọ́wọ́ ti tẹ̀ yìí torí pé wọ́n ní ń ṣe mọ̀gòmọ́gò òṣèlú ń ṣe bàyàsì ń ṣe fárí apá kan fìkànlẹ̀ ń jẹ́ kó yáwọn èèyàn pé a fi kíni a fi ọ̀rọ̀ ẹnu àti ìṣesí ba ìjọba Uba Sani ìyẹn gómìnà lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Kaduna torí pé gómìnà àná nípínlẹ̀ Kaduna náà jọ wà náà jọ ṣe wọ́n ní báyìí àwọn ìgbìmọ̀ DSS ti gbé o wọ́n ti gbé Aishat Galadima pé ìwọ ẹni ibi tí pọnmọ́ reléèwẹ̀ kọ́sọ́ gbọ́ ó fi mú kó ipò òfin gbogbo bọ̀ọ̀lì òfin gan láàjẹ́ kó fi mú kó ìwọ ẹni burúkú yìí wọ́n ní ìwọ ń fi péèjì Facebook ẹ̀ òfin ba ìjọba gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani òfin bà á jẹ́ torí wọ́n ní Uba Sani wọ́n ní bàbá yìí kọ́ pé gómìnà àná nípínlẹ̀ Kaduna ti yá owó àwọn gbèsè rẹ́kẹ́rẹ́kẹ́ làwọn ń san kódà àwọn owó kan bẹ báyìí tẹ́ pé mi òun tiẹ̀ ti fẹ́ bọ́ bóun bá mọ̀ pé gbèsè ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ni òun ò ní jẹ́ gómìnà o torí kóun ò mọjọ́ tóun fẹ́ bọ́nu gbèsè yìí àti ọmọ ìpínlẹ̀ Kaduna wọ́n ní ọ̀rọ̀ yìí ni Aishat wá fèsì pé gómìnà ẹ̀ ń parọ́ olè níyìn owó wo ni wọ́n yá tẹ̀ ń parọ́ yà káàkiri ẹ̀yìn gan olè lẹ́ fẹ́ fi àlùmọ̀ǹkọ́rọ́ rí jẹ àwọn owó kan mọ́lẹ̀ tẹ́ fẹ́ fi parọ́ pé ẹ fi san gbèsè tí gómìnà àná jẹ wọ́n lọ́rọ̀ yìí gangan làwọn DSS gbọ́ pé Aishat lẹ́nu ẹ̀ ọlọ́mọ ti sì sọ báyìí o ọ wà wá wí lójú wa náà ọ fèsì àwa DSS ọ wà sọ pé nǹkan báyìí nǹkan báyìí wọ́n ní wọ́n ti lọ gbé nílé ẹ̀ níbi tí Aishat ń gbé níbẹ̀ ni wọ́n ti gbé o ní Tundunwada resident ní ìpínlẹ̀ Kaduna nígbà tí agbẹnusọ àbí akọ̀wé àgbà chief press secretary sí gómìnà ní ìpínlẹ̀ Kaduna ìyẹn Mohammed Lawal Shehu nígbà tí ń sọ̀rọ̀ ó ní àwọn ò tiẹ̀ mọ̀ sí àwọn ò mọ̀ wípé wọ́n ti gbé ó ní àmọ́ létà tí wọ́n gbé tán ní òkìkí ń kàn káàkiri pé wọ́n mọ̀ ti gbé Aishat Galadima eléyìí tí ń sọ wọ́n tán lórí ẹ̀rọ ayélujára Facebook ẹ̀ wípé gómìnà Uba Sani ó fẹ́ kówó jẹ ni ó lè ní ju gbogbo ẹ̀ lọ ẹ̀yin tí ní mórí ibú sẹ́nu bí àkà ìdààmú ò ní wọlé bá yín bí àlejò ó ń dúró ẹnìkọ̀ọ̀kan ọmọ ní jókòó kó lẹ́sẹ̀ ń ro òun o torí bó ní dúró bá fi jókòó èèyàn ṣe pẹ̀kí pẹ̀lú fòró nìyẹn o wà á ní rí ibi ní rí ibi owó dákun ẹ bá wa ṣe àmì kẹ́ ẹ gbé tó ẹ̀mí o ó di ibi o ó di ọ̀dọ̀ ọmọ tán sọ́tán ọmọ ológo unlimited eléyìí tá a ti ń sọ̀rọ̀ láti bí oṣù mélòó kan tẹ́ ẹ bá gbàgbé wípé ọ̀rọ̀ ọmọbìnrin yìí kò sígbà tá a sọ bí oṣù mẹ́ta sẹ́yìn inú ìròyìn ajá balẹ̀ ní ìkànnì wa yìí tá a bá ń sọ̀rọ̀ nípa
mínísítà Bọ́lá Ahmed Tinubu eléyìí tán ti suspend báyìí pé lọ rọ́ọ̀kún fúngbà díẹ̀ tí wọ́n ti pè padà sẹ́nu iṣẹ́ o, ìyẹn arábìnrin Betta Edu ọ̀rọ̀ tó ti jáde lórí ẹ̀. Agbẹnusọ ìgbìmọ̀ EFCC tá a bá sọ̀rọ̀ nípa Délé Oyèwálé ó mọ̀ ti fọ̀rọ̀ kan léde ní ọjọ́ Sunday ìjẹta èyí tó kọjá ìpè ẹ̀yin èèyàn Betta Edu tó ti lẹ́jọ́ míì jẹ́ èyí tí ń jẹ́ lọ́wọ́ kè parí ẹ̀ torí pé wọ́n ní wọ́n tún ti gbọ́ wọ́n ti rí kẹ́fín owó kan eléyìí tó jẹ́ $445,000 tó jẹ́ equal 32.7 billion naira lórílẹ̀‐èdè Nàìjíríà ń bí yìí. Wọ́n ní Betta Edu wọ́n tó kẹ́fín pé arábìnrin yìí òun tó tún owó yìí ìkí ẹ̀ ló wà o, ó ti ṣe mọ́gòmọ́gò. Nígbà tí agbẹnusọ ìgbìmọ̀ EFCC ìyẹn Oyèwálé ń sọ̀rọ̀ ó ní láàrin oṣù kẹta sí oṣù kẹrin àwọn tó ti gbọ́ àwọn àdísàn owó bíi 30 billion naira kan. Wọ́n ní kí ló dé Betta Edu ṣé wọ́n nìkan ni èyí tó ń jẹ́ lọ́wọ́ ìjẹ́ tán torí pé wọ́n kàn gba béèlì ẹ̀ ni o. Wọ́n ní kó wá máa jẹ́jọ́ láti ilé. Wọ́n ní ṣùgbọ́n ní báyìí wọ́n tún ti rí owó míì. Wọ́n ní ìgbìmọ̀ EFCC ní ò ní bọ́m̀bẹ̀ bá bọ́m̀bẹ̀ àwa ìjọ tí àti ẹ̀ ní jí o bọ́ ni. Tá a bá dẹ̀ wo Betta Edu òun ni mínísítà fún humanitarian affairs lélẹ́yìí ní tí Bọ́lá Ahmed Tinubu ti pé lábẹ́ bàbá ìgànnì ti ń jẹ́ o. Kò tí ì pé ọdún kan tí Betta Edu di mínísítà ni wọ́n ti ń wá àdúrà àwọn owó yìí tì lábẹ́ Betta Edu gẹ́gẹ́ bí minister of humanitarian ní abẹ́ ìṣàkóso Bọ́lá Ahmed Tinubu. Ṣùgbọ́n ní báyìí wọ́n ní kẹ́ni Edu wọ́n ní àtòun àti ẹnìkejì ẹ̀ tí wọ́n jọ ń jẹ́jọ́ lọ́wọ́ Sadiya Umaru Faruku obìnrin lòun náà. Wọ́n lẹ́yìn wọ̀nyí ẹni tóun jẹ́ àti coordinator fún National Social Insurance Program Agency Halima Shehu. Àwọn obìnrin mẹ́tẹ̀ẹ̀ta ìwọ́n ní olè ní wọn o, àti Betta Edu, Sadiya Umaru Faruku, Halima Shehu. Wọ́n ní àjọ EFCC ní ẹ̀ẹ́nì bọ́nú ẹ̀yin olérí bobo olè ọ̀fọ́n jìbìtì dà òun rèé. Ẹ pariwo lé wọn lórí o. Jìbìtì Halima Shehu, jìbìtì Betta Edu, jìbìtì. Wọ́n ní kò tán síbẹ̀ ó kù ẹnì kẹta làwọn èèyàn ní ẹnì kẹta wíwèé ìwọ tó ní wọn ní tí ìdáko ẹ̀ pé o. Wọ́n ní òun náà ẹ pé ó kọ tiẹ̀ náà pé òun gangan náà jìbìtì ìjẹta ni. Wọ́n ní Sadiya ni o, àti Sadiya Umaru Faruku àti Halima Shehu pẹ̀lú Betta Edu àwọn obìnrin mẹ́tẹ̀ẹ̀ta ní jìbìtì. Ẹ bá ti rí wọn o ẹ máa pariwo pé ọmọ Nàìjíríà ẹlẹ́dàá wọn ò ní jẹ́ bọ́m̀bẹ̀ lórí owó ẹ̀tọ́ ọmọ Nàìjíríà tẹ́yìn ń jí kò yìí. Kí ló dé láì tí ìpọ́nú kan tán yàn yín sípò ẹ ti kó àdúrú owó ìjẹ ẹ̀ ní bọ́m̀bẹ̀ lágbára Ọlọ́run ọba ẹ̀ ní bọ́m̀bẹ̀ o. Wọ́n ní Bobrisky náà àwọn èèyàn tó sọ pé Bobrisky Idris Okuneye òun náà kò ní bọ́m̀bẹ̀ ìwọ lọ́pọ̀ èwo ń tèpè ẹ má ní ò ní bọ́m̀bẹ̀ ẹ ṣàdúrà kó bọ́m̀bẹ̀ ó kàn lè pẹ́ díẹ̀ ni o. Sorry ẹnu mi àgò. Ẹ̀gbọ́n ó di ìpínlẹ̀ Ọ̀ṣun ni mo balẹ̀ síbẹ̀ Ọ̀ṣun o. Ọ̀ṣun olómi ṣẹ̀gẹ̀ṣẹ̀ máa ń gbọ́ iye mẹ́jà mọ́tò ẹ wá o, iye mẹ́jà mọ́tò ẹ wá o. Ó ṣe bá lára ṣe bá jèrò iye mẹ́jà owó ṣẹ̀kẹ́dùgbẹ̀ nílé ìwé. Yusuf Ọlátúnjí nù Babalẹ́gbà ẹ bá ń gbórin Yusuf Ọlátúnjí ńgbà náà ẹ mọ̀ pé orin ń bẹ àwọn eléyìí kọ orin iye mẹ́jà mọ́tà ẹ wá o la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Èdè ọmọ ní ìdí ẹnìkọ̀ọ̀kan wà ní ìdààmú o. Wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn tó máa ń jó ijó tẹ bá ń gbọ́ the dancer sẹ́ẹ̀tì àwọn pokoli sẹ́ẹ̀tì àwọn tani àwọn pokoli nìyẹn o. ìwé ijó pọ̀ o. Wọ́n ní ijó pọ̀ wọ́n lélẹ́yìí ń jó ju $10 lọ bàbá yìí jó bíi $10 ó ń jó bíi $10 ijó bíi pokoli ijó kan ń bẹ jokorijo ni Adébọ́lá Adeleke ló ní ijó àwọn pokoli àti $10 ń yá ijó ni wọ́n ń bẹ́ lẹ́gbẹ̀ẹ́ Adémọ́lá ni o. Tá a bá ń sọ̀rọ̀ nípa gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun
wọ́n ní gómìnà ti wá kéde báyìí pé ẹ̀ ní sórí ibú o ìdààmú ò ní bá yín lálejò wèrè ò ní gbọ́mọsọ yín o ẹ bóun wá security lọ́pọ̀lọpọ̀ sí secretariat òun orí ìròyìn tí ń lọ lọ́wọ́ báyìí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Ìbàdàn eléyìí tí wọ́n ní àwọn Yorùbá Nation àwọn ìgbìmọ̀ Yorùbá Nation tí wọ́n parọ́ tán pé àwọn Yorùbá Nation eléyìí tí wọ́n lọ lo màkàrúrù tí wọ́n lọ wọ secretariat gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke ti pariwo pé ẹ dákun ẹ má jẹ́ wọn ó pa àwọn mọ́nú iléeṣẹ́ ọ́fíìsì gómìnà ẹ jọ̀ọ́ ẹ bóun wá security ẹ bá ń gbọ́ ẹfọ́mẹ́nẹ́ security ẹ jẹ́ kí ẹ̀ṣọ́ aláàbò bó bá jẹ́ pọ́gọ́rùn-ún lẹ fóun tẹ́lẹ̀ ẹ fóun ní ẹgbẹẹgbẹ̀rún kún èyí pọ̀ jù ẹ jẹ́ kíkan máa sọ òun ní apá kíkan sọ orí kíkan sọ ojú kíkan ọmọ kankan mọ̀ pé yes gómìnà ní ń bọ̀ yìí o wọ́n ní gómìnà ló sọ ọ̀rọ̀ yìí ní ọjọ́ Sunday ìsinmi ní ẹ dákun o ikú tí ń pojú bẹ́ẹ̀ ni òwe ní pa fún orí pé tí wọn bá lọ rí wọn ní ìlú Ìbàdàn ní tí ìbá ṣe pé bóyá security ṣe dáadáa wọ́n ní wọ́n wọlé lọ bá gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni o ìyẹn onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé nulẹ̀ eléyìí tẹ́ pé ẹnu lóró secretariat gómìnà ni wọ́n ti pàdé wọn pé ẹ̀yin wo lẹ múra bíi sójà ìwọ́n ni sójà làwọn ni ẹ̀ ní wá mọ́ ọyẹ ẹ̀ máa tú ara yín sójà id card dà náà bá ń wò wọ́n ní nígbẹ̀yìn ìgbẹ́yìn wọ́n rí i pé wọ́n lọ kọ Oòduà Nation àwọn Oòduà pé Sunday Ìgbòho ló rà wọ́n Bánjọ Akíntóyè ló rà wọ́n bẹ́ẹ̀ dẹ̀ ní irọ́ náà ń pa irọ́ burúkú náà ń pa wọ́n fi fẹ́ bó kọ Sunday Ìgbòho Adéyẹmọ ni bàbá owó bàbá dámì ẹkùn ọkọ̀ rọ́pò awífúnni kó tó bá ní jàmọ́ sọ̀lọ̀ in case tó bá lò ní sìgìdì kan lé o wọ́n ní Ìgbòho náà ti sọ̀rọ̀ ó ní ẹni tẹ́ ẹ bá mú ẹ fojú ẹ̀ rí wàhálà ẹ má jẹ́ ó bọ́m̀bẹ̀ o ẹbí léèrè ẹ tẹ́nu bẹ́ẹ̀ bá lù yóò jẹ́wọ́ òun kẹ̀ àtòun àti pòfẹ́sọ Bánjí Akíntóyè àwọn ọ̀ràn ẹnìkankan o àwọn ọ̀ràn ẹnìkankan àti pé agitators ọmọ Yorùbá wọn fàjàgídíjàgan mọ́ àwọn eléyìí fẹ́ fi sọ Yorùbá Nation lẹ́nu ni wọ́n fẹ́ fi ba ọ̀rọ̀ Yorùbá Nation jẹ́ ní òun ọ̀rẹ́ nìkankan ń sẹ́ Sunday Ìgbòho ló ń sọ̀rọ̀ yìí ní báyìí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti nítọ̀ ẹ bá ń wá security tẹ́ ẹ bá ń gbọ́ ẹ fún mi ní security ẹ jẹ́ wọn tó mẹ́nímẹ́ní Adeleke gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní ń pariwo bẹ́ẹ̀ pé ẹ má jẹ́ wọn pa mí mọ́ ọ́fíìsì ìlú ni mò ń sìn ẹ má jẹ́ ń ṣiṣẹ́ ìlú dáràn kí n gbàbẹ̀ lọ́rùn alákejì ọ̀sẹ̀ gángan o ayé dùn kò sówó tálíkà ní tiẹ̀ ronú pé kí gbogbo ẹ̀ ó bàjẹ́ olówó yìí fẹ́ kú ọlọ́run mọ̀ mú wa bá ti lówó lọ́wọ́ báyìí ó máa ronú 500 years mọ̀ tán rẹ̀ dey play my fancy. gbọ́ ìkànnì Sanfati Radio TV lẹ́tí ńlá àbàdàn àti mọ̀gbẹ́ ìròyìn àjá àbálẹ̀ yẹn létí ń sẹ́gẹ̀dẹ̀ rẹ̀ síbi ibẹ̀ látọwọ́ ọmọ yín ọ̀rẹ́ yín yẹn àbúrò yín Abídèmí Yusuf náà ni ẹ bá wa subscribe sí YouTube o Sanfati Radio TV ni o ó di ìpínlẹ̀ Yobe Damaturu ni mo balẹ̀ sí báyìí wọ́n ní wàhálà ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Yobe o ìjà àjàkú akátá láàrin àwọn ọlọ́kadà àwọn oníkẹ̀kẹ́ márúwá àti àwọn sójà ọmọ ológun orí ilẹ̀ ní ìpínlẹ̀ Yobe ní Damaturu wọ́n ní wàhálà yìí pọ̀ débi wípé wọ́n ní àwọn sójà máa ń búlì wọ́n ń bẹ̀ ẹ̀mọ̀ tó máa búlì ìtumọ̀ búlì ni pé bíi kéèyàn ó máa yànyàn jẹ kó máa fọwọ́ lágbàyàn lójú kó máa ṣe gàba lẹ́nìkan lórí gbà kí ló fẹ́ ṣe àti ẹ̀fẹ́ wo tó fẹ́ ṣe ni búlì lélẹ́yìí wọ́n nínú wá bí àwọn márúwá náà ṣèpàdé pé kí ló dé ìjọba ríbi ni bí wọlé òní lónìí jẹ́ àwa náà ó tiẹ̀ wá yarí lónìí àwọn sójà ní ẹ̀yìn kẹ̀ ẹ̀yìn dàbí ẹ̀lérí tí ń lérí sí erin ẹ mọ̀ pé yóò padà fi kíni yóò padà fi ọ̀rọ̀ ẹ̀ sí àbámọ̀ ni wọ́n ní ṣùgbọ́n irú ní tènìyàn yìí ṣètò ọlọ́wọ́n ọba àwọn ọmọ ológun ìtàn rò kọ́ ni wọ́n bá wọ́n ní ọ̀rọ̀ tán rò ní pé káwọn ó kàn mú àwọn oníkẹ̀kẹ́ márúwá yìí káwọn ó ṣe wọ́n bí ọṣẹ́ ṣe ṣojú o ṣùgbọ́n ọ̀rọ̀ rí bọ́ ti rò torí pé àwọn sójà yìí wọ́n ní wọ́n jọ wọ̀dìmú ni o ìdìmú ìjà burúkú àmọ́ lẹ́yìn gbẹ̀yìn èèyàn mẹ́ta kú ní ìfọnáfọṣù èèyàn mẹ́ta gba ìkú lọ́wọ́ ẹbọra tí wọ́n dágbére fáyé ní ìfọnáfọṣù wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ṣe léṣe o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ṣe léṣe gidi gan eléyìí tó jẹ́ pé ìṣeléṣe ọ̀hún ó wá láti ọ̀dọ̀ àwọn onímárúwá àti àwọn èrò tí wọ́n gbé torí wọ́n ní wọ́n ti gbé èrò kó tó di pé ìjà ìṣẹ̀lẹ̀ tí wàhálà ọ̀hún dẹ̀ ṣẹlẹ̀ wọ́n ní ọ̀sán Sunday ìjẹta ọjọ́ 14
oṣù kẹrin tá a wà yìí ló ṣẹlẹ̀ o ní agbègbè ọjà kan tá a mọ̀ sí Garin Alkali Market eléyìí tí ń bẹ ní Gashua ní ìjọba àbílẹ̀ Bade local government ní ìpínlẹ̀ Yobe. Ìjà ń ṣẹlẹ̀, wàhálà burúkú, wàhálà àyà, èmi ò mọ à ń fa wàhálà. Wọ́n ní alága ìjọba àbílẹ̀ Bade local government yẹn Ibrahim Babagana, wọ́n ní bàbá yìí náà sọ̀rọ̀ ó ní èèyàn kú lóòótọ́, àwọn èèyàn ṣe léṣe, ó ní ìjọ ọ̀hún àwọn ti ń kìlọ̀ fún àwọn onímọ̀rúwá pé ẹ ṣe sùúrù, àwọn ń yanjú ọ̀tọ̀ yìí. wọ́n ní ìjà yìí ti mọ́ pẹ́ tó ti mọ́ fi ẹjọ́ ara wọn sùn pé àwọn sójà yìí bó ṣe ń ṣe àwọn náà yarí ń jọkọ o. wọ́n ní ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ inú sì wọ́n bí, àmọ́ wọn ò wo bí ìjà ó parí sí. Ìbẹ̀rẹ̀ ìjà lèèyàn wò kéé wo òpin ìjà, torí bẹ́ẹ̀ bá mọ òpin ìjà ní ìwọ tó o bá ní nǹkan rí ṣe láyọ̀ ni ò ní fẹ́ jà, ṣùgbọ́n tọmọnìyàn bá gbé èèyàn wọ̀ láàrin kan jà o. wọ́n ní kanra yín láti pé tí ó bá dálẹ̀ ẹ̀ ní kọ́ ẹ̀yẹn wà ẹ̀ṣẹ̀ mọ́ ti yanjú ẹ̀ pé nígbà bá ti á da gbogbo ẹ̀rù á wà tún tò. wọ́n ní ọmọnìyàn ló gbé wọn wọ torí pé wọ́n ti ní sùúrù tó. lẹ́yìn sùúrù dẹ̀ ní ẹ má jà tanra wa, odi tó dákẹ́ tí ó sọ̀rọ̀ àmọ́ èyí tí ń bẹ nú ẹ bẹ̀rù ẹ o. ẹni tí ń sọ̀rọ̀ gangan ni kẹ́ ẹ wò pé eléyìí kẹ̀, ṣùgbọ́n ẹni tí ò wí nǹkan kan ikú tó pani ju pọ́ìsì lọ ni, ó lágbára ju kánsà lọ, wàhálà tó nípọn ju kọ́fíìdì lọ ni o. ẹ má takú ẹ̀ torí pé wàhálà burúkú yáṣó ní ìpínlẹ̀ Yobe. sójà àtàwọn márúwá wọ́n fa wàhálà tó dẹ̀ mú ẹ̀mí èèyàn mẹ́ta ní ìfọnáfọnṣu tí àwọn kan dẹ̀ ṣe léṣe rẹ́kẹrẹ́kẹ́, àti èrò ni àti dẹ́rẹ́bà márúwá ni wọ́n ṣe kí ni wọ́n ṣe léṣe yánnayànna ní apá àbí ibẹ̀ yẹn ní ìjọba àbílẹ̀ Bade ní ìpínlẹ̀ Yobe Damaturu. Pàrìpà yépo kí ló tún ṣẹlẹ̀ ṣe ń gbọ́ ó súnmọ́ Grammy. bá sọ pé ròyìn súnmọ́ kó parí ó jìnnà sí kó bẹ̀rẹ̀, ó wá ṣe pẹ̀kínpẹ̀kí wípé kẹ́ ẹ lọ gbádùn ẹ̀ ní YouTube. ẹ máa lọ sí Sam Artist tiẹ̀ wo gbogbo tún yẹn pé ìjọba kí ló dé tó ń gbé wa débẹ̀ ni. èmi náà kọ́ Ọlọ́run ni, bàbá wa jẹ́ pé mi ni mélòó lára mi, ìṣẹ̀dá ló yọ̀ǹdẹ̀ fún mi lápá àbí ibẹ̀ yẹn o. pé ká máa kàròyìn wọn bẹ́ẹ̀ ti gbádùn mi lánàá ẹ̀ tó gbádùn mi lọ́la. ẹ má wọ́ọ̀rì èmi àti yín àjọ lẹ̀pọ̀ bíi gọ́ọ̀mù àti bàtà ni o, àjọ wà bí ẹ̀bà àtẹ̀gúsí láìlà ìlànà Muhammadu Rasulullah oúnjẹ yìí náà ni o. àfi bí èyí pé wọ́n gbé èpè ní èpè oúnjẹ yìí ní rai tí fún lọ́rọ̀ Nàìjíríà Limited ẹ̀dó ṣé mi mọ̀ ń jẹ́ bẹ́ẹ̀, èmi kọ́ ẹ má jẹ́ n fìyẹn sínú ìròyìn èmi kọ́ o. tọ́ ìròyìn ajá balẹ̀ òní jù báyìí lọ fún ti òní kódò kókò gbọ́ Ọlọ́run bá ní fún ni o. ẹ̀yin tíá ẹ má jẹ́ àfin tí ń ṣe wá bantí káwá fi bantí ń dá lọ́wọ́ jẹ́. a mọ̀ wípé ìlú kan bóbó lóòótọ́ ìlú ò rọgbà mọ́ ẹ̀jẹ̀ á ṣe jẹ́jẹ́. in tó dàrú ojú wa ló fi dàrú, ìgbà tó má bá tún tò ẹ má jẹ́ ó jẹ́yìn ẹnìkọ̀ọ̀kan wa. à ń ṣe jàgídíjàgan, à ń lọ fi kíni, à ń lọ dá wàhálà lẹ̀ kò lérè inú my brother my sister o. gbogbo pé ẹja lọ ba gbogbo ẹ̀jẹ̀ káwulẹ̀ fọpọ̀ irọ́ ìwọ gan ojú ò dání wá nígbò bá ṣẹlẹ̀ tán pé ọ wàá fi àbámọ̀ gbẹ̀yìn pé ìbámọ̀ má dẹ̀ má ṣe o. lórí ọ̀rọ̀ Yorùbá Nation kò tíbì kankan tí ó ṣe kíni tí ó bàá jẹ́. orílẹ̀-èdè Odùduwà máa dúró, ó máa nàró torí pé kíni a ti kọ́, it has been written pé Yorùbá Nation iye orílẹ̀-èdè kan tí ó wà ní láti ìṣẹ̀ǹbáyé ni wọ́n ti sọ pé tọ̀ orílẹ̀-èdè Odùduwà Yorùbá àìṣe ẹrú ẹnìkọ̀ọ̀kan àìṣègbè ẹnìkọ̀ọ̀kan. eléyìí ló ṣe okùnfà tí kálukú fi ń ṣòwò pé ọmọ Yorùbá àtàtà àwọn tí wọn ò gba àbọ̀dè fún Yorùbá ni o. àwọn Yorùbá kan ti gba àbọ̀dè tí pé wọ́n ti ta Yorùbá ẹgbẹ́ wọn lẹ́rú fún àwọn ẹ̀yà míì, ṣùgbọ́n àwọn tí wọ́n gba àbọ̀dè nínú wọn àwọn ni wọ́n ń gbìyànjú pé Yorùbá ìṣẹ́ àní ṣẹrú ẹnìkọ̀ọ̀kan mọ́ òkè téńté la wà. ìlú fà á tí ó fi ń dogun pé àwọn kan Yorùbá Nation ṣèbí ìwọ tó ń pariwo Yorùbá Nation Yorùbá nìwọ náà ṣé ègùn ni ọ́ sọ́mi ègùn ni ọ́ ṣé lè yí dáa bí ẹ̀yà kan ní jẹun tó dáa ẹ̀yà kan ní rí tó dáa. gbogbo mùdùnmúdùn orílẹ̀-èdè tá a pè ní location 419 Yorùbá orílẹ̀-èdè Nàìjíríà yìí ẹ̀yà Haúsá ní jẹ̀gbádùn wọn, ẹ̀yà wo ní jẹ̀gbádùn tá Haúsá ṣàkátà parálà àṣetọ́ bí èèyàn bá ti ń ṣe ní kinní kan ó ti ń di kẹ̀lẹ̀bẹ̀ nìyẹn o.
ẹjẹ́ àwùlẹ̀ sọ ẹ̀ làlọ́rọ̀ bá àbá wí tó ní bàbá wa Professor Banji Akíntóyè fi ń pariwo pé tọ ẹ má fowópọ̀ àwọn lọ mọ́ fa wàhálà àwọn ò lọ́wọ́ lẹ́sẹ̀ nú àwọn tí ń lọ yọjú sí gómìnà pẹ̀lú ban àtàdá Sunday Ìgbòho Adéyẹmọ Ìgbòho bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho owó bàbá dámì ẹkùn ọkọ rọ́pò àwífúnni kó tó bá ní jàmọ́ sálọ̀ in case tó bá lo onísìgìdì ńlẹ̀ bàbá yìí náà ń tẹnu mọ́ pé tọ̀ Yorùbá Nation yìí ṣe jàgídíjàgan gbogbo àwọn làwọn ti ka ọgbọ́n orí o àwọn ti ka làákàyè àwọn ọ̀rẹ́ nìkan kan ẹni tíjọba bá ti gbámú ẹran lẹ̀ wọ́n gbé tàbí kẹfẹ̀ yín ẹ̀ tàgbá kẹ́ ẹ pàdánù ẹ jẹ́ kí ó jẹ́ kí kó sọnù fáwọn mọ̀lẹ́bí ẹ̀ kó di ẹni tí ó sáré lọ gba yàrá lọ́rùn kíákíá èèyàn self-contained wà lọ́rùn 3 bedroom wà kódà àwọn ẹ́jẹ̀ǹtì ibẹ̀ yẹn èyí tí ẹ̀ gbowó pọ̀ ọ̀fẹ́ ló mú yàrá tiẹ̀ àbí kó múlẹ̀ kọ́kọ́ kíákíá ẹjẹ́ ó lọ ní dúbílẹ̀sì lọ́rùn ní wàrà ń ṣe ṣàkófẹ́rù ẹ̀ sọ́ọ̀yàn ìyẹn ní apá abẹ́ ibẹ̀ yẹn aláṣẹ àti olùdarí ìkànnì Samfatis Radio TV alájà láti ìlú Ireland ní UK ìyá náà ń pariwo pé àwọn ọmọwọ́ mẹsẹ̀ lórí àwọn tí ń lọ da ilẹ̀ láàmú bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi ológun unlimited nílùú Dubai bàbá ń sọ̀rọ̀ nípa yágbóyájú ọkùnrin ogun Lámìdí Àkànbí Lámìdí Àkànbí o yágbóyájú náà ń pariwo pé tọ̀ n ò lè rọ́wọ́ mi níbi àbòsí o ìwọ ń pápá ìwọ ń na àwọn èyí náà ń pariwo bàbá wa Joseph nílùú UK náà ń kọ́ bàbá yìí náà ń pariwo láti ìlú UK wípé ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà nílé lóko lẹ́yìn odi ẹ má fa wàhálà á fi pẹ̀lẹ́kùtù ọgbọ́n orí la fi máa tó èmi náà ń pariwo ìyẹn Abídèmí Yusuf ìjọba yín rèé àbíkẹ́ pé Mufasa èmi náà ni o bẹ́ẹ̀ ní Farayọlá èmi náà ń Badi Asílé èmi ni Alexander Lẹ́ẹ̀bù èmi ni Sùlù Fàájà orúkọ tẹ́ pè mí kò sí orúkọ mi pọ̀ gan èmi náà ń sọ pé pẹ̀lẹ́kùtù lè àfiroko dí ọ̀pẹ kìí ṣe gbogbo nǹkan ni wàhálà tún ṣe o bẹ́ẹ̀ ni a mọ̀ pé gbogbo nǹkan kan wàhálà bàjẹ́ àmọ́ èyí tẹ́ ń ṣe yìí ó kù díẹ̀ káàtó ẹ̀yin tí a ìròyìn ajá balẹ̀ ní ìkànnì Samfatis lónìí kò ní jù báyìí lọ ní ọ̀la lágbára Ọlọ́run ọba á láǹfààní àti gbádùn ara wa ẹ bá wa subscribe wọn ní ẹ mówó wá wọn ní ẹ mépo wá wọn ní ẹ máta wá wọn ní ẹ mẹ́rin ètùtù wá ẹ kàn ẹ lọ sí YouTube yín kẹ́ ẹ subscribe sí ìkànnì Samfatis ní YouTube kẹ́ ẹ wá tẹ subscribe kẹ́ ẹ comment kẹ́ ẹ like gbogbo ètò wa àti ìròyìn wa ẹ máa gbádùn ẹ̀ torí ìròyìn nìkan kọ́ ní bẹ́ẹ̀ o àwọn ètò míì bẹ́ẹ̀ láti ìlú London nílùú UK tó ń ṣe ètò ń bẹ̀ ìkànnì rédíò ni ẹ máa bá wa enjoy ẹ̀ Samfatis Ìṣòtúndé mo ṣe bí wọ́n ìlà sọ̀rọ̀ rẹ̀ Samfatis Ìṣòtúndé ìkànnì Samfa o wàhálà rẹ̀ pọ̀ ẹ wò ó mọ̀ já yágbóyájú mọ̀ já.